this life me I know like trouble. One man thing is another man struggle. Hey, Joe. Money no day today, money go day tomorrow. Feel it's a happy day. It's a happy day there. God bless that boy that sang that song. He's down here on the way. Ẹ̀yin ará lè ṣe mi mo kọ́ bá yín ni. Àbí kí ló wá dé? Bẹ́ẹ̀ ni o, a tún ti dé bá ṣe máa ń dé. Ẹ mọ̀ bá ṣe máa ń ṣe náà. Kí lorúkọ mi nílé ẹ̀yin ará lé? Orúkọ mi ni Mistura Ẹlẹ́rìn Ẹ̀yẹ. Èmi ni kọ́kọ́ mo máa ń wà nínú studio bẹ́ẹ̀ ṣe máa ń mọ̀ bá ṣe máa ń ṣe. Ó gbóná fẹ́lífẹ́lí la máa ń gbé wá fún yín. Ìtẹ́ fi máa kọ́ kí ni ọgbọ́n àti kí ni. Oríṣiríṣi ìmọ̀. What's your name, girl? Hey, my name is Baby. My name is Baby. Èmi náà ni Bibi yín tí ó pè méjì. Ó ṣàkọ́kú. Bibi, this one you are looking so elegant. So easy o. Hey, Jọjọ ìṣe. jẹ́ kí n join na. Jọjọ ìṣe. Ọ̀rẹ́ mi choice. Kò dáa. Money go dey today. Àbí kí ni money no dey today? Money go dey today. Kò dáa. Ọlá ni ó máa dé. Give me now. Don't worry. Ẹ̀yin ará ayé mi ṣe sọ lẹ́yìn kan mo ní orúkọ mi ní Mistura Ẹlẹ́rìn Ẹ̀yẹ. Ètò yín ètò ará ilé ètò kíni ètò tó ń kọ́ ni lọ́gbọ́n. Kí là ń pè é? Kárí ilé. Yes o ètò tó ń múlù dùn. Ìwọ́dà tó bá ti sí mẹ́ẹ̀ bá mi pe gbogbo àwọn ẹ̀gbọ́n ẹbí ará kẹ̀ṣe kíni kẹ̀ sit kẹ̀ relax. Kárí ilé lẹ́tò. Ètò ni kárí ilé. À ń bọ̀ àìtí ìdè. Ó tí pẹ́ dé ìwọ tó ṣe ń join wa a ṣe fẹ́ bẹ̀rẹ̀ ètò náà ni mo ní pé kí la máa ń sọ lórí ètò Kárílé a máa ń dára wa lára yá a máa ń fún wa ní ẹ̀kọ́ tó ṣe kíni tó yè kooro bẹ́ẹ̀ ni o tẹ́ bá ṣe ń rí mi bẹ́ẹ̀ náà lè máa rí Abíọ́lá yín tó jẹ́ dúdú kórè ṣin dúdú ẹ̀ máa ń dá mi lọ́rùn ni wà mo gbede o wọ́n gbé báyìí ni mo kí Kárílé ni a máa ń kárí gbogbo ilé ni you know what we don't just come into the studio ká wá sọ̀rọ̀ ká kàn máa sọ ká máa ṣe kinní kan a máa ń mọ nǹkan tí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé oníkálukú òun la máa ń gbé wá so ìwọ tó bá feel pé kíní dẹ̀ ń ṣe mí o ò dẹ̀ mọ solution sí or bóyá kò ṣe o rò bóyá ó ń ṣe another person that's a big lie just always tune to Kárílé wàá mọ̀ pé ìwọ nìkan kọ́ ló ń ṣe kíni ló ń ṣe everybody exactly mo wá ní kí ni nǹkan tí a fẹ́ jíròrò lórí lénìí. What are we here to talk about? Bíọ́lá. Mo ní ṣé ó lẹ́tọ̀ọ́, ṣé ó dáa kí obìnrin fi gbogbo finances ẹ̀ kó fi ran ọkọ. Ó ní ó gé ọkọ mi o 50,000 ni mo worth. 5 million naira ló wà ní account mi both home and abroad. Àti pé ọkùnrin náà ṣó dáa. Like let's be realistic here. Bibi. Mimi. The thing is. Madam, John, ma fẹ́ béèrè ìbéèrè. Ẹ béèrè. Ṣé láyé ayé àtijọ́ ni question yẹn wà fún àbáyé ta wà yìí. Like ayé ìsìn. Yes. Okay. Everything is, revolving round. Yeah, mo ń gbẹ. Ó dẹ̀ ní change ni. Tẹ́ bá ń fi ayé ẹ má fi ayé àtijọ́ wé. Nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ni and like I said, ẹ má yẹ kó rò pé you just pick a topic and come say. No. Nǹkan tó ń ṣẹlẹ̀ là ń gbé wá fún wọn. Ní èrò tèmi, in my own view. Kí ló rò? I think olè ṣé mo lè gbà kí ọkọ mi ẹ̀yin obìnrin ṣe lè gbà kọ́kọ́ yín mọ gbogbo nǹkan tẹ́ tó both home and abroad ipa owó ni o owó ni kókó ó yá ní tèmi I can yes ẹ má sọ pé Mr. Ẹlẹ́rìn Ẹ̀yẹ ti dé nǹkan tí mo bá ní ṣe mi ní fi ṣe kí ni ẹ dẹ̀ má gbàgbé nǹkan tó work fún A ó lè má work fún B why I said I can it's on one condition tí ẹni náà tó bá jẹ́ how will I put it tó bá carry me along nínú títí ẹ̀ and another one is tẹ́ni náà bá ní interest me at heart tí bá sọ nǹkan bẹ́ẹ̀ yẹn mo mí pé tó bá wò pé tí bá ní pé husband mi o jọ mo ní ìgbéyàwó 20k mo fẹ́ fi kún owó ọjà ọmọ kan ní 20k tí ò lọ mi ní fún mi pé kí ló fẹ́ ṣe tó dẹ̀ fún mi àwọn pé ẹni yìí ó ṣì kíní àmọ́ lọ́dún ọ̀dà kejì that's my own view then Bibi ẹ jẹ́ ká this is
o ti wọ́n ti sọ gbogbo ẹ̀tọ́ lẹ́ẹ̀kan pé nǹkan tó kọ sí A ó lè kọ́kọ́ wájú sí A ó lè kẹ̀yìn sí B o èmi o we are not the same ìka ọ̀dọ́gba bẹ́ẹ̀ ìka ọ̀dọ́gba. bí aláyé àtijọ́ aláyé àwọn bàbá wa mi ò lè sọ o. why you so archaic why. ní sùúrù láyé tá a wà mi wá fún wa lè sọ o tí ọkùnrin yẹn bá nà tán fún mi o èmi náà nà tán fún gbogbo kí ṣe láyé tá a wà out of 100 ọkùnrin bí a 10 ló lè ṣe kí ni wọ́n lè nà tán fóbìnrin. So what are we preaching now? Are we telling people that are we telling couples not to be trustworthy, not to be very close? But I do know wọ́n máa sọ kankan lóòótọ́ náà. Owó ni. Ìgbà yẹn ló wọ́n á béèrè owó lọ́wọ́ ọkùnrin bí àwọn wà ní owó tó dẹ̀ pé owó yẹn ṣì wà lákàntẹ̀ bí owó yẹn ti bọ́jẹ̀tẹ̀ fún nǹkan mi tó yẹ fi ṣe o. Wàá lọ bá pa sweetheart kíní kan mi ò lówó ṣe fi 15,000 kọ́ ṣe wà lákàntẹ̀ lọ manager. One of my neighbor once told me this kind of thing pé ọkọ òun tó bá ti rí pé òun ní táṣẹ́rẹ́ inú account báyìí tó máa fi dé tí ó máa fi tán ló máa wá. Ó lè ní ẹ lọ bá mọ́mí ẹ ẹ lọ bá mọ́mí ẹ bọ̀ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká rò ó ṣe o ẹ jẹ́ ká wò ó dáadáa. Wọ́n ní pé breadwinner ni you are the head of the home. You are not supposed to I think you are not supposed to even poke nose into your wife's account, but your wife can poke nose into your account. I think it should be done. Why? Ṣé kò ṣe pé àwọn bias. Bias no. Obìnrin mi wà tó yẹ pé ó máa ní owó yìí as in owó yìí máa wà. Ó lè kọ́kọ́ wọn pé ó ń try ó manage but bó ṣe máa díjú palẹ̀ lè pé ìwọ. Okay, tá bá wá ń sọ yẹn kí ló dé táwọn ọkùnrin ṣe máa wá ń bínú ọ̀tọ́ máa ń wò pé tóbìnrin bá ra ilẹ̀ ó yẹ kó sọ fún mi tó bá tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ foundation títí tó máa fi kọ́ tó máa fi gbé dé lintel tó máa fi gbé kíní kan. ìyẹn náà ó yẹ kóbìnrin máa sọ pọ́kẹ́ tó bá fẹ́ kọ́lé. Why? ó yẹ kókó gbọ́dọ̀ máa mọ̀. Why? Because believe let me say our Yorùbá. I don't want to believe what Bibi is saying because you know like you are here seated you are saying gbọ́dọ̀ nà tán mi ní kó bá nà tán o nípa ọ̀rọ̀ owó lè mi sọ kí ló dé tó máa wá nà tán nípa ọ̀rọ̀ assets no tell me o lè nà tán nípa ọ̀rọ̀ owó. no owó yẹn mi sì ní sùúrù lọ́dọ̀ kọ́ ni kọ́kọ́ ọmọ yìí tó wà lákàntì òtún wá fẹ́ kọ́lé ilé là ń sọ gbogbo ojú ayé ló máa rí because sọ́kọ̀ ìbámu pé òun kọ́lé sísà táwọn èèyàn bá get to know pé òun kọ́lé síta àwọn ọ̀rẹ́ ọkọ á sọ fún ẹ á tún poison mind against you. It's better jẹ́ kó mọ̀ pé sweetheart. So mo ní owó kan mo tí yẹn kan yá mi. Má yẹ kó bá lọ ní owó yẹn wọ́n. So I think it's applicable to these finances of a thing. Bẹ́ẹ̀. O sọ fún baálé ẹ̀ pé olówó kan. All of a sudden maybe you now went to do a transaction o kò lọ ṣe transaction kan alert wá wọlé gbẹ̀gàn. I don't get alert. God win. So later you just feel that okay baálé ẹ̀ kọ̀ bá ẹ̀ mú you just took it. Honey, you have a message or o kò rí First Bank. Ọ̀rẹ́ mi okay èmi kọ́ mo ní 500k èmi kọ́ mo ní ọ̀rẹ́ mi ló ní kàn transfer sí àkáǹtì. What are you preaching? You are preaching deceit. You want àwọn tèmi gan nílé ọmọ pé òótọ́ ni mò ń sọ. tó bá kọ wájú sí ẹ tó ta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá ṣe kí ni tó bá kọ. báwo ṣe fi inú owó wọn tán bẹ́ẹ̀ náà lóbìnrin ṣe fi inú owó wọn tán. So what you are trying to tell me, I hope my husband is not watching this. What you are trying to tell me now is that mi gbọ́dọ̀ nà tán fọ́kọ mi as obìnrin. mi ò ní kó má nà tán fún o but lórí ọ̀rọ̀ owó dé ọkùnrin yàtọ̀ sọ́kùnrin o they are not the same ọmọ ẹlẹ́kùnrin gbogbo the same ni mi fẹ́ bí lè pé the same. You know why I think pé ká nà tán fúnra wa both female and male both husband and wife why I think so is kọ́lọ̀ má jẹ́ kí nǹkan tá a rò kó bá yìí tá a ń rò jẹ lọ́nà tí ò dáa nítorí tí ikú bá wọlé Ọlọ́run ní jẹ́ àrí bá ṣe máa ń sọ nìyẹn but don't forget it's inevitable death is inevitable tí ikú bá wọlé tó bá mú ọkọ lọ let the wife know that okay o àkáǹtì ọkọ mi o jẹ́ sáré lọ wá owó yẹn o kí ẹbí tó gbógun dìde even if they are nice family still know that you are in of your I don't know I just feel pé ó máa ń da bá ṣe máa ń sọ kí ọkùnrin àti obìnrin ẹ mọ̀ káwa ní kọ́kọ́ là ń sọ bẹ́ẹ̀ náà la ṣe lọ síta ẹ̀yin ará lé nílé àrùn kẹ́dẹ̀ wá gbọ́ nǹkan táwọn èèyàn sọ wọ́n á ń sọ kankan o what worked for A might not work for B so nǹkan tó bá ń rí nínú ìgbọ́kọ́ta sọ nínú studio lẹ́nìí àti tó bá gbọ́ láti nǹkan táwọn ará àta sọ kò mú ìyí tó ṣe é lò kò mú lò ẹ̀yin ará lé ẹ sit kẹ́ relax ẹ jẹ́ ká dé ta ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ.
kò tẹ̀ dárú èmi báyìí mi ò lè ṣe torí àwọn ọkùnrin tó wà láyé sí nǹkan ni wọ́n o ṣe mọ̀ oríṣiríṣi ọkọ ló wà láyé sí tọkọ bá lóun yàwó rẹ̀ so ìyàwó náà á ṣe titi ẹ̀ lọ́tọ̀ bó ṣe wà nìyẹn èmi ò lè ṣe ń tèmi o. bí a bá ní ká wò ó dáa torí Ọlọ́run má fi ikú burúkú pààyàn ikú ọ̀dọ́jọ́ àrùn òdòṣù kò sẹ́ni tó lè sọ pé bàbá ẹ̀ ló máa kú nǹkan tẹ́ ẹ̀dẹ̀ ṣe síkọ̀rọ̀ tí ìyàwó ọmọ bígbà téèyàn kan sọ nǹkan nù ni. tí ìfẹ́ bá wà ń bẹ̀ ó dáa kí wọ́n jọ ní the same account kí wọ́n jọ máa bọ̀ tí ò bá sí ìfẹ́ tó máa ń fà á tí wọ́n ní separate account nìyẹn. ṣé mi sọ fún ẹ mi sọ fún ẹ pé àwọn èèyàn para. ikán wà nínú ayé ìṣá but I just feel nígbà tá a bá sọ pé we are one I Missy ayé àtijọ́ ni I took kinní kan as my lege whether wife àti kí ló máa sọ ẹ wá ní ẹ̀ ní fi inú tán kí ló wà bẹ́ẹ̀ ọkọ mi o this is what I want in my account ìyàwó mi this is what I want in my account let us know jẹ́ kí n mọ̀ pé so that me ní why I would want to know why I would want to know is because ọkùnrin aṣọ ẹ di maga. Okay, mo gbọ́ yín. Why me I would want to know and why I feel both of you should know is because so that oni ma push up to the extreme. Street out o I need money but if you know that 20k ló wà no account you will not push him. kó máa gbowó lọ́wọ́ ẹ̀ too much but try láti lákàntì méjì ìkan kí bọ́gọ́ yìí wà bẹ́ẹ̀ ìkejì jẹ́ kí díẹ̀ wà bẹ́ẹ̀ díẹ̀ ẹni kò yẹ kó máa rí ajẹ́bíà àbọ̀wọ̀ kan ayé ìsìn kọ́ là ń sọ. àwọn ìburú. obìnrin wà tọ́lá sọ́ni yami ni yami before you so me. èmi like yẹn yami but that doesn't mean that you should not let you know. ẹ̀yẹ́ wálé mo mọ̀ kẹ́ ẹ ti gbọ́ ẹ ti kọ́ one or two things nípa gbogbo nǹkan tá à ń sọ yìí. olóhùn yọ. I don't know she just loves to give us little things tá a máa fi máa wò. If you know you don't want to watch this program ẹ jẹ́ tètè máa pè àwọn èèyàn. olóhùn yọ Ajíṣọpẹ́ ọmọ ńlá jáwọn sí kí ló ní fún wa lẹ́nu ó yá náà tips ẹ̀ rà. ire o Ajíṣọpẹ́ mo tún ti dé lónìí o ìbà lọ́wọ́ Olódùmarè ọba táyé rọ̀ bí àgógó aláwùrà bí tó ṣe gbogbo rẹ̀ létò ètò. Ajíṣọpẹ́ mo tún ti dé lónìí o òbí lòdù tí mo mú wá o òbí níbi kú ara mi mọ́ lóbì ní bàrùn dànù òbí kó wá bí kó èmi dànù lónìí o òbí kó wá bí kó ẹ̀yin dànù lónìí o òbí kó wá bàrùn ẹ̀yin dànù lónìí o. ẹ kú ilé làákàrà lé ẹkú àti làákẹ́ni tá a ti rí péjọ mẹ́ta. Ajíṣọpẹ́ mo tún ti dé lónìí òbí ní odù tí mo mú wá lónìí ẹ mọ́ wọn ò mí pé kí ni òbí kí ni iṣẹ́ tóbí tún ṣe báyìí kí l'Ajíṣọpẹ́ tún gbé dé báyìí tẹ́ ẹ bá mọ oríṣiríṣi ìwúlò tó wà nínú òbí èyàn ò fẹ́ lè máa jẹ ní ojoojúmọ́ ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé tíyàn bá jẹ òbí ó máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleanser nínú ara wa ó máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleanser nínú body system wa tó jẹ́ pé ó máa fọ gbogbo ìdọ̀tí gbogbo ọ̀rá burúkú gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà lára gbogbo ẹ̀ pátá ló máa fọ tó máa mọ́ dáradára. Nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn òbí tí mo mú wá fún yín lénìí nìyẹn ò kóńdù kó pọ̀ rárá ṣókí báyìí ni ọbẹ̀ oge ẹ jẹ́ ká máa fi èyí ṣe lọ. Ajíṣọpẹ́ ilé àwọ̀ ilé mọ̀mọ́ ìyàwó ilé kòkó ń tagbé wọ́n ti ń pè mí nílé bàbá tó gbé bí mi lọ́mọ lẹ́sọ̀ ọ̀gbìn ara ògbójò bíbí o wọ́n bá ń gbé wọn rìn kó bá ń gbé wọn sáré kó gbé wọn rìn kó jẹ́ kó mọ̀ bó ti ń lọ. ṣe kọ́ ọmọ mi ṣe bọ́ fún wọn. ìmọ̀ bọ́mọ yẹn ṣe máa ń ṣe ìmọ̀ bọ́mọ yẹn máa ń ṣe she's just smooth. jọ mo lọ kọ. she's just smooth. mo bá ọ jọ ọ anyway wọ́n ní kí ni láyé àtẹ̀mí gan mi gan ṣáńtà. Anyway yàrá lè mo hope pé ẹ enjoy little things I'm fún yín lẹ́nu. You know what? Always glued to our channel. Mo sọ fún yín. Kárílé òun ni kíni? Òun lè tó. Ètò ní kíni? Ètò ní Kárílé. Ciao ciao. I love you. See you. Bye. Bye.